onígbàgbọ́, ilé onígbàgbọ́ ṣe wá di ilé ogun. Ilé onígbàgbọ́, ilé onígbàgbọ́ ṣe wá di ilé ìjà. Tọkọtaya ẹ fúnra o, ẹ fúnra. Nítorí Sátánì ọ̀tá olódodo, nítorí Sátánì ọ̀tá onígbàgbọ́. Ẹ fúnra o, ẹ fúnra. Ilé onígbàgbọ́, ilé onígbàgbọ́ ṣe wá di ilé ogun. Ilé onígbàgbọ́, ilé onígbàgbọ́ ṣe wá di ilé ìjà. Tọkọtaya ẹ fúnra o, ẹ fúnra. Nítorí Sátánì ọ̀tá olódodo, nítorí Sátánì ọ̀tá onígbàgbọ́. Ẹ fúnra o, ẹ fúnra. Ọba mímọ́ ẹ ṣé tẹ́ ẹ ṣí mi lẹ́nu nílé orin, tẹ́ ẹ fọ̀rọ̀ sí mi lódò ìkùn, tẹ́ ẹ fi iṣẹ́ rán mi sílé tọkọtaya onígbàgbọ́ òdodo tí ń pe Jésù lólùgbàlà. Ẹni à ń wò kì í wòran o, mo gbóòrùn ọgbọ́n dé onígbàgbọ́ òdodo tí ń solúwa. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ ẹnu mi tọkọtaya Kristẹni. Aya onígbàgbọ́, Olúwa ló rán mi sí yín, ẹ wá gbọ́rọ̀ ẹnu mi. Ọkọ nínú ilé ó yá, ẹ máa bá mi ká lọ, ọ̀rọ̀ ń bá mo kó mo rò bọ̀. Ẹ dákun ẹ jọ̀wọ́, ẹ má ṣe ṣí ọ̀sọ́rọ̀ mi. Ọba Olúwa ló fi ṣẹ́ rán mi, kílé wa ó lè rójú, kílé wa ó lè túbọ̀ tún tòrò. Gbogbo ọlọ́gbọ́n inú ẹ máa bá mi ká lọ o. Gbogbo onílàákàyè ẹ máa fiyè sọ́rọ̀ mi, òpè ènìyàn ló ní takéwì pọ̀ jù. Dádì and mọ́mì, ẹ ti donígbàgbé pátápátá, kí ló dé onígbàgbọ́ òdodo? Tẹ́ ẹ donígbàgbé òdodo, ẹ ti gbàgbé májẹ̀mú àkọ́kọ́, ó ṣe ẹ ti gbàgbé májẹ̀mú ìbẹ̀rẹ̀. Ìṣesí yín, ìwà yín gbogbo kò wá jọ tọmọ ẹ̀yìn Jésù rárá. Ẹ ti kọtí ikú sọ̀rọ̀ Olúwa, ẹ ti fàyè gbà Sátánì. Ìwà ìkíyèsára ti wá kó yín sínú ewu, ẹ fàyè gbèsù tán, ó wá kó yín sínú wàhálà. Abálájọ tó ń gbogbo fi rújú pọ̀ bí èpo ẹ̀pà nínú ilé tẹ́ ń gbé, ní àdúgbò tẹ́ wà. Ìṣesí yín, ìwà yín gbogbo kò jẹ́ kó lè pè yín lọ́mọ ẹ̀yìn Jésù olùgbàlà rárá. Èní ogun ọ̀la ìjà, ariwo gèè ní gbogbo àdúgbò, bí ẹkún apọkọjẹ nílé ọmọ Jésù Kristi. Ẹ ti fàyè gbà Sátánì, ó ti kó yín sínú ewu. Ẹ fàyè gbèsù tán, ó wá kó yín sínú wàhálà. Ohun gbogbo ti wá rújú pọ̀ kò yé yín mọ́, kí ló dé onígbàgbọ́ òdodo? Sọ́rí o, èṣù kì í wọlé onígbàgbọ́, ohun gbogbo tún gún régé mọ́. Bó bá wọlé onígbàgbọ́ òdodo, níṣe ló mú wọn hùwà bí òpè. Ṣẹ́gẹ́ kò mẹ́ni ọba, òjò kò mẹ́ni ọ̀wọ̀. Òjò kìí sì ń bá ní ṣọ̀tá, ẹni ejírí lè jí ń pa. Èṣù bàbá ìkà, tẹni tí ó bàjẹ́ ní báká. Onígbàgbọ́ òdodo gan ní kúkú ń dọdẹ. Ó wọlé Ádámù àtaya rẹ̀ lọ́jọ́sí, wọ́n sì dẹni Olúwa ń bínú sí gidi. Ohun ọba mímọ́ kọ̀ làwọn náà ní ni wọ́n bá dẹni Èdùmàrè kọ̀. Ó wọlé Jóòbù ń jọ́sí, ilé ọlọ́lá sì di ilé ahoro. Aya Jóòbù òbèṣùbẹ̀gbà, ó ní kọ́kọ́ òun bólúwa, ó sì dẹni ikú mú lọ bí ẹran. Jóòbù wò títí ó ní ó ṣe ẹni agbójú okùn lóòjọ́ ẹni agbájá, ṣáya ni ọ́ ni àbọ̀dàlẹ̀. Èṣù wọlé Anáníyà àtaya rẹ̀ ń jọ́sí, wọ́n fi rán dólúwa o, wọ́n sì dẹni ayé ń gbé sin. Onígbàgbọ́ ò bá ṣọ́ra, bí tọkọtaya tí ń pe Jésù ò bá fura, èṣù lè dárúgùdù lẹ̀. Ó lè dárúgùdù lẹ̀ nílé onígbàgbọ́ òdodo tí forúkọ Olúwa jagun. Kí ló dé tọkọtaya lọ́ọ̀dẹ̀ yìí tẹ́ ẹ fi sọ̀fẹ́ Ọlọ́run nù bí òkò? Ẹ kọ̀, ẹ ò ṣe fẹ́ Kristi Olúwa. Kí ló dé tẹ́ ẹ sílẹ̀kùn fésù? Ìrẹ́pọ̀ kọ̀ọ̀kan ò sí nínú ilé mọ́, ìfẹ́ àkọ́kọ́ ti wá dohun àmúpìtàn. Tọkọtaya lọ́ọ̀dẹ̀ yìí kí ló dé? Ẹ ti kọ̀yìn síra yín, ẹ ò tún jọ gbàdúrà mọ́. Ilé Ọlọ́run ẹ ò lọ, inú kan àyàfo làwọn ọmọ wà lọ́ọ̀dẹ̀. Àgùntàn yín ń jẹ mí, ẹni ó ń kọ́ṣẹ́ ajá ni. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹni ó ń pọ́n. Tọkọtaya yín rìn ní bèbè ìparun, ẹ lóhun tó dáa ni. Èlùbọ́ yín ò tí màrà táfẹ́fẹ́ ń dá, bó bá tún rí jà èjì á jẹ́ pé ó ṣetán tí ó domi. Ọ̀rọ̀ ìkìlọ̀ rèé tọkọtaya bá mi gbàrò. Aya wa, ó ti gbàgbé ìfẹ́ àkọ́kọ́, ó ṣe ó ti gbàgbé ìfẹ́ ìbẹ̀rẹ̀, ó ti gbàgbé ọ̀rọ̀ ìlérí ọjọ́ sí. Níjọ́ tẹ́ ẹ gbéra yín gẹ́gẹ́ bí tọkọtaya, níjọ́ náà rí bí àná tẹ́ ẹ sọ̀rọ̀ ìfẹ́ pọ̀. Ẹ ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ẹ di tọkọtaya. Kí ló dé ìyàwó tó ń bínú àbísódì tó ń bínú forí sọgi? Gbogbo dúkìá ọkọ ló ti fìbínú bàjẹ́. O ò gbọ́ tọkọ, o ò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. Agídí inú, ìwà ipá ló fi ń bọ́kọ lò lọ́ọ̀dẹ̀.
gbogbo ẹbí ọkọ pátápátá ló ti sá fún ọ nítorí o ò fẹ́ rí wọn o ò sì fẹ́ ràn wọn níbi kó rí wọn kó wọ́n ti kàtẹ́gbin ni wọ́n fi yẹra fún ọ. ìyàwó òun lérí sọ́kọ baálé ilé ọkọ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ wàá ti wúkọ́ gbinrin bí erin fọn nígbó baálé ilé rẹ̀ ò gbọ́dọ̀ bọ́ wí wàá ti fò gàjà bí ẹ̀fọ̀n fò lọ́dàn. òun paná ìfẹ́ díẹ̀díẹ̀ o mọ̀ òun paná ìfẹ́ díẹ̀díẹ̀ o fura. bọ́kọ ní ogún yan wà ní irọ́ iṣu ni kó jẹ bọ́kọ ní orókà wà ní dandan ni kó mu gààrí. wọ́n ti bẹ́ ọ sọ títí olóògbọ́ wọ́n ti bọ́ ọ sọ títí olóògbà ó gbé ìwà ìbàjẹ́ wọ̀ bí ẹ̀kú ó wá dé eégún aláré nílé ọkọ ṣódà. awítà ìwí olọ́kọ ò fẹ́ràn rẹ ìwà wọ̀nyí lè lọ́kọ kúrò lọ́ọ̀dẹ̀. bọ́kọ fìfẹ́ hàn tó lérè ìfẹ́ yá wà nírọ́ wà kárí wọnú bí ahun wà ní kọ́kọ́ ó lọ ṣọ́ra wá wọ́ ṣòkòtò wá wọ́ yẹ̀rì wá tún gbàjà mọ́nú nítorí ọkọ. òun fèrè ìfẹ́ dọ́kọ olólùfẹ́ ìyàwó ìwọ lèmi ń bá wí aya wa ó ti ń fèsù lẹ́sẹ̀. ó ti gbàgbé májẹ̀mú àkọ́kọ́ ó ti sọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ nù. òun bọ́kọ jà òun bọ́kọ bínú òun pọkọ lólórí burúkú olòṣì nítorí owó ò tí ì sí lọ́wọ́ ọkọ. oníbàálé ilé rẹ̀ ò dáa kò wà responsible lójú gbogbo ará àdúgbò. bọ́nà ìyàwó ẹni tara ilé rẹ̀ lọ́pọ̀ kò ní ìrà ní ọ̀wọ́n gógó ọ̀rọ̀ àgbà ni mo fẹ́ kó lọ gbà bẹ́ẹ̀. ọkọ wíwíwí olóògbọ́ ọkọ fọ̀fọ̀fọ̀ olóògbà òògbọ́ tọkọ òògbọ́ ti bàbá ọkọ ọkọ ràrùkàn títí bíi kó sá kúrò lọ́ọ̀dẹ̀. bọ́nà ìyàwó mọ́dàláṣe jù aya ẹgbẹ́ búburú ń bà wá rere jẹ́ ni mo fẹ́ kó lọ ṣọ́ra. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò fi ń gungi àgbọn ìwà pẹ̀lẹ́ ló yọ ọmọ ẹ̀dá ènìyàn. aya wa ìyàwó wa má gbàgbé àdéhùn ìfẹ́ má gbàgbé ọjọ́ tó buwọ́lùwé àdéhùn ìfẹ́ níwájú àwọn ènìyàn mímọ́ ṣó rántí abó rántí ohun tó sọ níwájú gbogbo ayé àwọn ohun tó sọ fún gbogbo ènìyàn níjọ́ tá a gbé ọ gẹ́gẹ́ bí aya níjọ́ tá a gbé ọ gẹ́gẹ́ bí ìyàwó níjọ́ tí gbogbo ẹbí péjọ tí wọ́n ń kí ọ kú oríire níjọ́ tí gbogbo ará gbogbo ọ̀rẹ́ ń bọ̀ ṣọpẹ́ sélédùwà gbóǹre lé ọkọ pé o ti rẹ́ni bíi bàbá o ti rẹ́ni bíi ìyá tó lè kẹ́ ọ bí ọmọ bó bá sì lóhun tó gbàgbé bákéwì ń bá rán ọ létí kò léèwọ̀. má gbàgbé o aya wa ìyàwó wa ìwọ náà ló ṣèlérí ń jọ́sí pé wàá gbọ́ tọkọ olólùfẹ́ ìwọ yóò máa sìn ín ìwọ yóò máa fẹ́ ẹ ìwọ yóò máa bọlá fún ìwọ yóò máa tọ́jú ọkọ nígbà gbogbo ó sọ gbàgbàgbàǹgbà pé ìwọ ó kọ gbogbo àwọn ẹlòmíràn sílẹ̀ wàá sì fara mọ́ òun nìkan. ó ṣe aya wa ó ti wá gbàgbé pátápátá ó délé tán ó wá data wẹ́wẹ́ tí ń takọ lójú tọkọ lẹ́nu. kí ló dé aya wa tó fẹ́ kó jáde nílé ọkọ kò dáa kó dilé mọ́ṣú sílé bàbá tó bí ọlọ́mọ. ilé ọkọ ní ilé ìyàwó ilé ọkọ ilé ẹ̀kọ́ ló jẹ́ ilé òyà òjọ́ ilé ọkọ. aya wa ò bá lọ ní sùúrù aya olólùfẹ́ fìwà rẹ̀lẹ̀ bọ́kọ gbé pọ̀ tẹríba fọ́kọ ọkọ lólórí aya ṣojú ṣe rẹ gẹ́gẹ́ bí aya o obìnrin rere níwà rere fìwà rere tọkọ lọ́rùn lọ́ọ̀dẹ̀ obìnrin oníwà rere iye rẹ̀ kọjá iyùn ojúlówó ni ó ṣe iyebíye ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé láì bẹ̀rù nítorí tó bẹ̀rù olúwa ìwé mímọ́ ló jẹ́ mọ̀ bẹ́ẹ̀. ìwé mímọ́ sọ fún wa o bẹ́ẹ̀ mo sì gbà á gbọ́ ojú ìṣe aya rere sọ́kọ inú ìwé Éfésù ló wà orí 5 ẹsẹ̀ 22 títí dé 24 gbogbo ọlọ́gbọ́n aya ẹja gbóhun tó wà níbẹ̀. ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún olúwa nítorí pé ọkọ ní í ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀ òun sì ní olùgbàlà ara. nítorí náà gẹ́gẹ́ bí ìjọ ti ń tẹríba fún Kristi bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. ẹ gbọ́ bẹ́ẹ̀ gbọ́ káya kó tẹríba fọ́kọ kọ́kọ́ kó sì fẹ́ràn aya nílé ọkọ ọ̀rọ̀ rèé fìwà ìrẹ̀lẹ̀ àti tẹríba bọ́kọ gbé pọ̀ lọ́ọ̀dẹ̀. aya wa má jẹ́ ń tàn ohun abáfisílẹ̀ léwúrẹ́ ń gbé dáná fọ́kọ sebẹ̀ fọ́kọ lásìkò fèrè ìfẹ́ tọkọ lọ́rùn kó má bàa dọkọ ọlọ́kọ. àwọn ọmọ oníṣòkòtò péńpé ẹ̀wù péńpé bẹ lóde àwọn bọ̀dáṣẹ́ ẹ̀fẹ́ ń bẹ ní gbogbo àdúgbò. aya wa má ṣe finá sórí òrùlé sùn dákun fojú ọkọ mọ́ra o kó má bàa sùn sáyà àjèjì obìnrin ṣó gbọ́ aya wa nítorí ó léwu púpọ̀ púpọ̀. má dalẹ̀ ọkọ ìyàwó ẹni tó bá ti ń yọ̀lẹ̀ dà ohun burúkú a máa yọrù wọn ṣe ni.
aya wa lọ ṣọ́ra má ṣe dágbére Kánò lọ Kàdúná má gbàlú Ọ̀yọ́ rèlú Ọ̀ṣun mo fẹ́ kó o lọ ṣọ́ra fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ ìyàwó kẹ́ẹ̀jọ lè gúnlẹ̀ lébùté ògo kọ́kọ́ dámọ̀ràn bí ó ti gòkè fojoojúmọ́ bolúwa lórí ọkọ gbárùkù tì í kẹ́ ẹ lè jọ gúnlẹ̀ ayọ̀ nítorí ìrọ̀rùn igi ìrọ̀rùn ẹyẹ mo fẹ́ kó o lọ gbà bẹ́ẹ̀. ilé onígbàgbọ́ ilé onígbàgbọ́ ṣe wá di ilé òkun. kó o lọ gbà bẹ́ẹ̀. ilé onígbàgbọ́ ilé onígbàgbọ́ ṣe wá di ilé òkun. ilé onígbàgbọ́ ilé onígbàgbọ́ ṣe wá di ilé ìjà. tọkọtaya ẹ fura o ẹ fura nítorí Sátánì ọ̀tá olódodo nítorí Sátánì ọ̀tá onígbàgbọ́ ẹ fura o ẹ fura. ọkọ ìyàwó gbọ́ ẹni bá sùn ni à ń jí ẹnìkan kì í jápè rọ́rọ́ mo fẹ́ jọ gírígírígírí kí n sọ nígbẹ́rẹ́ orin kó o lè kayọ olólùfẹ́ kú pàtàkì ọkọ olórí aya ọ̀rọ̀ kí n pọ̀ káfọ̀bẹ bù tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́rọ̀ ẹnu mi etí làwọn kò fi ń gbéyàwó ọ̀rọ̀ baálé eléyìí gbọ́ ibi abápè lórí a ò gbọ́dọ̀ fi tẹ́lẹ̀ olúwa ti fi ọ́ sórí o ò ní padà wá dìrù bá mi ṣàmì àṣẹ má fàrún lẹ̀ wo làpálàpá ṣojú ìṣe rẹ gẹ́gẹ́ bí ọkọ bó ti fi ṣọ́ òun gaya láyà púpọ̀ jù má sorí rẹ dìrù má so ohun burúkú di bárakú má sọ̀wà ìbàjẹ́ dohun àmúyangàn lọ́ọ̀dẹ̀ oníṣẹ́ lápá olówó lọ́wọ́ aya ní tọ́jú ilé aya ní sanwó ilé ìwé àwọn ọmọ ó ra mọ́tò òsì kọ́lé ojoojúmọ́ ló ń ṣe baba kẹ́ẹ̀pẹ́ lóde kí ló dé ọkọ baálé ilé tó ṣaya tó fẹ́ di bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tó ń payẹ olólùfẹ́ bí ẹni pàpò ẹ̀ṣẹ́ ojoojúmọ́ ló ń gbá a lójú gbá a lẹ́nu ó ń lo aya olólùfẹ́ bí ẹni lù bá àrà ṣó dáa ó jẹ́ káyọ̀ sọ̀rọ̀ nínú ilé mọ́ ìmọ̀ràn aya lọ́ọ̀dẹ̀ ò jẹ́ nǹkan kan kí ló dé tí mọ̀ràn aya ò ṣeé múlò ó lè báya dámọ̀ràn ó lè gbàmọ̀ràn aya báya bá ní a wá ní ó gbẹ́nu dákẹ́ báya bá sọ̀rọ̀ wá ní ó sinmi ẹ̀dọ̀ táyà tọmọ tó bí ó lè sọ̀rọ̀ nínú ilé gbogbo ilé wa gbóná bí ilé ajere ìfòyòjẹ́ kọ́mọ ó gbádùn nínú ilé mọ́ wọ́n sọ babado ṣàkúnlẹ̀ bọ nítorí ojo ebi ń pa táyà tọmọ nílé ìyàwó ń kàwé gàrí àwọn ọmọ ń sunkún àìrí nǹkan jẹ bàbá ń fowó ṣe fújà lágbègbè òòná ní ọmọ òòná ní ìyàwó tó gbé sílé ó ń ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ lóde kàkà kó o ṣe kẹ́ ìyàwó tó fẹ́ sílé ó ń ṣe fáàrí òfo kiri ọkọ nílé onígbàgbọ́ tó kọ̀ tó tọ́jú ilé ọkọ nílé onígbàgbọ́ tó kọ̀ tó ṣojú ìṣe rẹ̀ aláìgbàgbọ́ sọ̀júrú wọn lọ ìwé mímọ́ ló jẹ́ mọ̀ bẹ́ẹ̀ ọkọ baálé ilé má fowó ṣafẹ́ ayé mọ́ tọ́jú tara tọmọ kórí wọn lè múre bá ọ má pẹ̀lú ọ̀bọ jewùrà ṣojú ìṣe rẹ gẹ́gẹ́ bí ọkọ ìbárí ayé ìṣọ̀tẹ̀ Elédùmarè ló jẹ́ o ní láti fura kó o tó jì sọ́fìn. ṣé òótọ́ ni pọ́kọ onígbàgbọ́ ń ṣàgbèrè nítorí ó máa ń ṣe mí ní kàyéfì tí mo bá gbọ́ pé wọ́n láya nílé wọ́n tún fáya láya wọ́n níyàwó lọ́ọ̀dẹ̀ wọ́n tún kówó ọbẹ̀ fálẹ̀ owó tó ò lè ná nílé ni wọ́n fi ń ṣòwò nàbì. ọ̀dàlẹ̀ ọkọ ó ti gbàgbé pé ohun tó dùn ní pànìyàn ikú rẹ̀ ń jọ̀gẹ̀dẹ̀ ó rèdí o sì fura pé ó léwu ó ti gbàgbé ìfẹ́ àkọ́kọ́ ó wá ń ṣìwàwù bí àwọn òpè ó ti gbàgbé májẹ̀mú ìfẹ́ tó o bá yẹ olólùfẹ́ dá níjọ́ tẹ́ ẹ jọ dúró níwájú pẹpẹ olúwa níjọ́ tẹ́ ẹ ṣàdéhùn láwùjọ àwọn ènìyàn mímọ́ níwájú ogun ọ̀run àti ènìyàn tó o bá yẹ olólùfẹ́ nínú ohunkóhun ó ṣe gbogbo mo fẹ́ ọ torí tọrùn rèé my dear my sweet heart you are the sugar in my tea you are the butter in my bread my honey my heart ìjọ́sí ṣóhun tó dà rèé ọkọ ó délé tán ẹ wá dinú àtẹ̀tù ẹ ò gbọ́ra yín yé mọ́ aya wá digbá ìkólẹ̀ níwájú ẹbí níwájú àwọn ọ̀rẹ́ rẹ ṣódà àwọn ohun tọ́lọ́run ò fẹ́ ló ń ṣe fáya olólùfẹ́ bẹ́ẹ̀ ò fura kó léwu awíta ìwí ó ní oṣù ìyàwó yàn ni àṣìyàn ìyàwó kọ́ àṣìwì ìwà ni túnwà ara rẹ ṣe kó tó bọ́ sórí fún ọ yé pààrọ̀ ìyàwó bí ẹni pààrọ̀ bàtà kò sì tọ́ sọ́mọ ọlọ́run tòótọ́ kó máa fẹ́ kọ̀ọ̀kan bọ̀dá túwà ara rẹ ṣe kó lè mọ̀ páyà tó ní ọ̀kan pàtàkì ni nínú àwọn obìnrin ọkọ baálé eléyìí nífẹ̀ẹ́ aya rẹ ọ̀rọ̀ olúwa ló fi yé mi fìfẹ́ hàn aya olólùfẹ́ fi tinútinú fẹ́ kẹ́ẹ̀jọ wà nínú ìrẹ́pọ̀ ṣojú ìṣe rẹ gẹ́gẹ́ bí ọkọ kó o tọ́jú táyà tọmọ
àṣẹ ọlọ́run ni ó tẹ̀lé má wò wá ya ẹni báwo dídùn ìfọ̀n ahọ́ra dé egun mo fẹ́ kó gbọ̀rọ̀ yìí rò àrùn kì í gbóná kó má tutù lábẹ́ bó ti wù kó rí bóbìnrin bá di àwífún má gbọ́ àfọ̀fún má gbà àsọfún jágbe mọ́kọ tó ṣàwítúwí ọ̀rọ̀ tó kọ̀ tí ò gbọ́ tó ṣàwítúwí ọ̀rọ̀ tó kọ̀ tí kò gbà tó kọ̀ tí ikú sí ọ ọkọ bá lé eléyìí gbọ́ mi kò sẹ́bọ̀ kan à ń rú kò sì sétùtù kan à ń ṣe dúkàràwọ̀ ẹ̀bẹ̀ sélédùà kó dáhùn sọ̀rọ̀ aya wa tó gbóná bí ajere tó ń kẹ̀ bí iná alágbẹ̀dẹ mo fi yọ́nú ọlọ́run bẹ̀ ọ́ má sọ pé káyà tó ní ó kúrò lọ́ọ̀dẹ̀ àwọn tó lù ọ bá ti so pọ̀ kẹ́nikẹ́ni kó má sì ṣe yà wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ àṣẹ olúwa ni àṣẹ olúwa ló bá sì tẹ̀lé kí ilé yín ó lè rójú kẹ́ ẹ lè dá láyọ̀ nígbẹ̀yìn mi ò tí ì dákẹ́ o ó kù nìbọn ró ọmọ nílé onígbàgbọ́ ò gbọ́ ti bàbá ọmọ ti bàbá ṣubú lọ́ọ̀dẹ̀ ọmọ fẹ̀ṣẹ̀ yọ párí bàbá sódà àìbọ̀ fágbò dáyé ogun mọ́ kí ló dé tọmọ fi ń pe dádì ní sùẹ̀gbẹ̀ nínú bíbélì àwòkárí pọ́mọ ń gbá bàbá létí ẹja lọ ṣọ́ra bọ̀ fún bàbá rẹ o bọ̀ fún ìyá rẹ níwèé mímọ́ wí kó lè dára fún ọ kó lè pẹ́ láyé kó lè lọ́dún gígùn lókè pẹ̀ tọkọtaya ẹ yé jìjàkadì nínú ilé mọ́ ẹ lọ ṣọ́ra o gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe lójú ọmọ ó gbà kẹ́ ẹ ṣọ́ra ṣe bọ́mọ òjọ ṣòkòtò àjọ kíjìpá ká má purọ́ ẹni bí ni là á jọ ọmọ àjànàkú kọ kì í yàrá ọmọ ẹ̀yà bá bí ẹ̀yà níjọ ẹ kọ́ ọmọ yín lọ́nà olúwa o kẹ́ẹ̀fọ́ náà lọ́rùn ọ̀wọ́n kẹ́ má bàa jẹ̀bi lórí ọmọ ẹ kọ́ wọn kí wọ́n lè rìn lọ́nà olúwa kí wọ́n má bàa yọ ọmọ bẹ́lẹ́ẹ̀lì bódọ̀la ara nínú olúwa ẹ má gbàgbé ófínì àti fíyànsì àwọn ọmọ Élì méjèèjì ẹni tó bá rántí ohun tó ṣe lé Élì á bẹ̀rù olúwa tọkọtaya ẹ fìfà ìṣẹ̀tàn bára yín lò bára yín gbé nítorí ìfẹ́ ní gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin ìyá ń dágbé bàbá ń dágbé ìyá ń dágbé bàbá ń yọ wá kẹ́ ṣe tó gẹ́ mo fẹ́ kẹ́ ẹ yíwà padà kẹ́ ẹ wáṣọ ẹyẹ titun kẹ́ ẹ fara yín mọ́ra gbogbo ilé tó ti túká gbogbo ọ̀dẹ̀dẹ̀ tó ti dàrú ẹja wàrà wa rí o ká para wa pọ̀ ká dọ̀kan kẹ́ ẹ lè borí gbogbo ogun sàtánì tọkọtaya ẹ má ṣe jó nígbàgbọ́ asán ẹ má fẹnu lásán solúwa ẹja rìn lọ́nà ìgbàlà ẹja sí Jésù nínú òdodo kó lè jó lórí ilé wa kẹ́ ẹ fi rẹ̀lẹ̀ gbé pọ̀ lọ́ọ̀dẹ̀ fọmọ aládé àlàáfíà ó lè jọba tó a kì í ṣe mọ̀ bọ́bá bí léèrè wípé ta ló kọ rewì sínú àwo kẹ́ ẹ wí fún takọtabo pé ọmọọba ọ̀run Akínládé akéwì ìgbàlà ń forewì sọ́jìlẹ̀ ọ̀rọ̀. ilé onígbà